tó ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun, ẹ tún káàbọ̀ sí orí Yorùbá Place TV. Orúkọ ọmọ yín náà ni Kèlání Bàṣírù Ọmọ́tóyọ̀sí. Ní ọjọ́ tí tòní, a ó máa sọ̀rọ̀ nípa ẹnìkan, obìnrin kan tó ní agbára, tó ní ipò, tó lọ́lá, tó ṣòṣèlú, tó tayọ, tí a mọ̀ sí Màmá Efunronye Tinubu, tí wọ́n jẹ́ ìyálóde àkọ́kọ́ ní ìlú Ẹ̀gbá ní Abẹ́òkúta. Awuyewuye púpọ̀ tí ń lọ lórí ẹ̀rọ ayélujára wípé ìyálóde jẹ́ ó ń ta ẹrú, ó ṣe gbá pé kò ń ṣẹni tó da ìkọ̀kan bẹ́ẹ̀ yẹn. Àwa láti wá sọ bóyá ó da àbí kò da, àmọ́ ohun tá a fẹ́ wá bá yín sọ lénìí ni a fẹ́ ka ìtàn ìgbésí ayé ìyálóde Efunronye Tinubu. Òun ni a fẹ́ kà fún yín ní ọjọ́ tí tòní. Ní báyìí, mo máa kà láti inú ìwé mi ìtàn ìgbésí ayé Chief Efunronye Tinubu, bó ṣe gbé ayé wọn láti ìlú Òwu ní ìlú Ẹ̀gbá lọ sí Badagry, lọ sí Èkó, padà sí Ẹ̀gbá, kí ẹ máa bá mi ká lọ. A bí Efunronye Ọ̀ṣun Tinubu ní ìlú Ẹ̀gbá ní ibìkan tí wọ́n ń pè ní Igbó Òjòkodó ní ọdún 1810. A gbọ́ nínú ìtàn wípé ọmọ ìlú Òwu ni wọ́n, yálà láti ìdílé bàbá àbí ìdílé ìyá. Màmá Efunronye fẹ́ ju ọkọ kan lọ. Ọkọ àkọ́fẹ́ wọn náà wá láti ìlú Òwu. Wọ́n sì bí ọmọkùnrin méjì fún ọkọ tí wọ́n kọ́kọ́ fẹ́, ṣùgbọ́n ọkọ náà padà jẹ́ Ọlọ́run nípè. Kò pẹ́ kò jìnnà ní ikú ọkọ tí wọ́n kọ́kọ́ fẹ́, Màmá Efunronye wá bọ́ sínú òwò ṣíṣe ní òkúnkúndùn. Ó bẹ̀rẹ̀ sí ní ta àwọn bíi egbòogi, àgbo, ewé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ọdún 1833, Efunronye fẹ́ ọkọ mìíràn, èyí tí ó jẹ́ Ọba Adele. Ó yọ kúrò ní orí oyè ní ìlú Èkó gẹ́gẹ́ bí ọba Èkó, tí wọ́n sì rán lọ sí ìlú Badagry. Ní ọdún náà lọ́hùn, ọba tó bá wà lÉkòó tí wọ́n bá yọ lórí oyè, ìlú Badagry ni wọ́n máa ń rán wọn lọ ní ọdún náà lọ́hùn. Tó bá ti yọ ẹ́ kúrò lórí oyè ní orí ìtẹ́, wọ́n máa ní kó lọ sí ìlú Badagry, gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń pè ní pé wọ́n rán ọba yẹn lọ on exile. Wọ́n máa rán ọba yẹn lọ on exile lọ sí ìlú Badagry. Ní ìlú Badagry yìí ni Màmá Efunronye Tinubu ti lo ipò àti agbára tí Ọba Adele ní, tó mú wá dání láti ìlú Èkó. Agbára àti ipò yẹn ni Efunronye ti fi bẹ̀rẹ̀ sí ní ta tobacco, ó ti bẹ̀rẹ̀ sí ní ta iyọ̀. Pàápàá jùlọ ló fi bẹ̀rẹ̀ sí ní ta àwọn ẹrú fún àwọn òyìnbó tó wá láti òkè òkun. Ní ọdún 1835, Efunronye kó lọ sí ìlú Èkó pẹ̀lú ọkọ rẹ̀ nígbà tí wọ́n ní kí Ọba Adele kó padà sí orí ìtẹ́. Kò pẹ́ kò jìnnà, ní ẹ̀yìn ọdún méjì ní 1837, Ọba Adele náà wàjà. Lẹ́yìn tí Ọba Adele wàjà, Màmá Efunronye wá gbárùkù ti ọmọ Ọba Adele tí ó ń jẹ́ Olúwọlé láti fi gun orí ìtẹ́ àwọn bàbá rẹ̀. Lẹ́yìn náà ni Màmá Efunronye fẹ́ ọkọ kẹta, èyí tí ó ń ṣe Yéṣùfù Bàdà. Òun ló jẹ́ ọ̀gágun fún Ọba Olúwọlé. Òwò ṣíṣe Màmá Efunronye pẹ̀lú ọkọ rẹ̀ túnbọ̀ gbèrò sí láti ìlú Èkó títí tó fi dé ìlú Ẹ̀gbá. Màmá Efunronye fẹ́ jẹ́ òun nìkan láàrin gbogbo ènìyàn tí ó lẹ́tọ̀ọ́ láti ta ẹrú ní ìlú Èkó nígbà náà. Òun nìkan ni agbára wà lọ́wọ́ ẹ̀, torí pé ipò àti ọlá àti owó tí ó ti kó jọ pẹ̀lú ọrọ̀. Kò tún wá ń ṣe ẹrú nìkan ni Màmá Efunronye tó wá
ṣe owó rẹ̀, ó tún bẹ̀rẹ̀ sí ní ta epo pupa, ó bẹ̀rẹ̀ sí ní ta ìbọn tí àwọn òyìnbó bá kó wá láti òkè òkun, ó bẹ̀rẹ̀ sí ní ta lọ sí àwọn ìlú mìíràn, àwọn ilẹ̀ Yorùbá mìíràn. Gbogbo òwò ṣíṣe tí Màmá Efunronye torí bọ̀ yìí ló fẹ́ jẹ́ kó lágbára jù. Gbogbo àwọn ìbọn tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn òyìnbó tó fi ń ta irú fún wọn ni òun wá ń tà fún àwọn ìlú mìíràn tó jẹ́ Yorùbá tí wọ́n fi ń kojú ìjà síra wọn láàrin bí ọdún 1840 sí 1850. Ní ọdún 1841, Ọba Oluwole wàjà gẹ́gẹ́ bí ìṣe Efunronye bó ṣe lágbára sí. Ó tún gbárùkù ti Ọba Akintoye tó fi gun orí ìtẹ́ náà. Lẹ́yìn tí Ọba Akintoye jọba, gbogbo ohun tó jọ mọ́ òwò ṣíṣe bíi ká tajà, ká tẹrú, ká nájà, ká ṣe gbogbo ẹ̀ ní ìlú Èkó ńgbà yẹn, Màmá Efunronye gẹ́gẹ́ bí ẹni tí ó lágbára, òun ló ń ṣe aṣojú ẹ̀ púpọ̀. Lẹ́yìn bí ọdún díẹ̀ tí Ọba Akintoye gun orí oyè, ló bá pinnu pé òun máa gbé kosoko padà wá sí ìlú Èkó, èyí tí àwọn olóyè ò fẹ́ràn sí tó lòdì sí, àmọ́ ó ṣe bí ó ṣe hùn. Kò pẹ́ tí kosoko dé ìlú Èkó ló bá gba oyè mọ́ Akintoye lọ́wọ́. Òun ló sọ Akintoye di èrò Badagry pẹ̀lú Màmá Efunronye Tinubu ní ọdún 1845. Gẹ́gẹ́ bí olówó àti oníṣòwò ńlá tí ìyá Efunronye jẹ́, ó kópa nínú òṣèlú àti àwọn òwò ṣíṣe ńláńlá gidi ní ìlú Badagry tó wà yẹn. Ní oṣù kejìlá ọdún 1851, àwọn òyìnbó, ìyẹn àwọn British, wọ́n kọlu ìlú Èkó láti fi tipátipá yọ kosoko kúrò ní orí oyè. Wọ́n sì rọ́pò rẹ̀ padà pẹ̀lú Ọba Akintoye tó ti lé lọ sí ìlú Badagry ní 1845 yẹn. Àmọ́ Ọba Akintoye ti fi ọwọ́ lu ìwé pẹ̀lú àwọn òyìnbó wípé kò ní sí ìṣòwò ẹrú kankan láàrin ẹnikẹ́ni ní ìlú Èkó, yálà ó jẹ́ ọmọ ìlú Èkó àbí ó jẹ́ pé òun gbé ní ìlú Èkó tàbí òyìnbó tó bá wá láti òkè òkun. Ẹnikẹ́ni ò gbọdọ̀ ṣe òwò ẹrú ní ọdún náà lọ́hùn. Màmá Efunronye Tinubu lòdì sí àdéhùn yìí ti 1852. Ó sì ń yọ ẹrú tà díẹ̀ fún àwọn Pọtugí àti àwọn Brazil, tó ń jẹ́ àwọn òyìnbó tó bá wá láti ìlú Brazil àbí Portuguese. Lẹ́yìn náà ni Màmá Tinubu gba ilẹ̀ lọ́wọ́ Akintoye láti fi kó ọrọ̀ jọ. Inú ilẹ̀ yẹn ni Tinubu Square tó wà ní Lagos Island tó sì wà ní òde òní, àti mọ́ Kakawa Street ní. Ẹ máa wò ó pé báwo ni agbára ṣe kúrò ní ọwọ́ Màmá Efunronye Tinubu ní ìlú Èkó. Ẹ máa tẹ́tí kẹ́ máa bá mi ká lọ. Màmá Efunronye kọjú Benjamin Campbell, ẹni tí ó ṣe aṣojú àwọn òyìnbó, àwọn British nígbà náà. Nígbà tí wọ́n rí pé agbára àti ipò àti ọrọ̀ pẹ̀lú gbogbo galegale tí Màmá Efunronye ti kó jọ pé ó ti fẹ́ pọ̀ jù, Campbell wá ní kí wọ́n lọ kojú ìjà kọ Màmá Efunronye pẹ̀lú àwọn ìbọn orí ọkọ̀ ojú omi tí àwọn olóyìnbó máa ń pè ní gunboats. Oṣù karùn-ún ọdún 1856, wọ́n ní kí Màmá Efunronye Tinubu pé kó kúrò ní ìlú Èkó, kó fi Èkó sílẹ̀. Èyí ló mú kí Efunronye Tinubu di èrò Abẹ́òkúta lẹ́ẹ̀kan sí. Lẹ́yìn tí wọ́n lé Màmá Efunronye Tinubu kúrò ní ìlú Èkó, gẹ́gẹ́ mo ṣe sọ, ní kó máa lọ sí ìlú Abẹ́òkúta níbi tí ó ti ṣẹ̀ wá. Nígbà tí ó dé Abẹ́òkúta, ó tún padà bẹ̀rẹ̀ òwò ṣíṣe rẹ̀, ta àwọn ohun èlò ìjà fún àwọn ará Ẹ̀gbá tí wọ́n fi ń kojú ìjà àwọn Dahomey tó ń da ìlú Ẹ̀gbá láàmú àti àwọn agbègbè rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ogun Dahomey tó ṣẹlẹ̀ ní ìjọ́sí, lára àwọn ohun ìjà tí Màmá Efunronye ń tà
fún àwọn ará Ẹ̀gbá ni wọ́n fi ń kojú ìjà àwọn ìlú Dahomey. Ipa tí Màmá Efunronye kó nínú ogun jíjà ní ìlú Ẹ̀gbá ní ọdún náà lọ́hùn, òun ló mú tí wọ́n fi gbé oyè fún, tó fi sọ wọ́n di Iyalode Efunronye Tinubu. Òun ni Iyalode àkọ́kọ́ ní ìlú Ẹ̀gbá nínú ìtàn. Bí Efunronye ṣe wà ní ìlú Ẹ̀gbá, ó sì ń tako àwọn àgbékalẹ̀ mìíràn díẹ̀díẹ̀ táwọn olóyìnbó ń pè ní policies táwọn òyìnbó gbé kalẹ̀ ní ìlú Èkó. Ní ọdún 1867, ìjàmbá iná kan ṣẹlẹ̀ ní ọjà. Ìjàmbá iná yìí pọ̀ gan tó jó ọjà, tó jó àwọn ohun ìtajà àwọn ènìyàn, ó sì jó inú ọjà Màmá Efunronye. Ṣùgbọ́n owó tó ní àti ipò tó ní àti gbogbo nǹkan tí ó kó jọ àti ọrọ̀ kò jẹ́ kó tù lára bí n pé ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ sí ọjà ẹ̀. Ó kàn fi wò bí ojú bíntín. Ní ọdún 1887, Màmá Efunronye Tinubu wọ́n fi ayé sílẹ̀. Tí ẹ bá dé ìlú Abẹ́òkúta ní ọjọ́ ti tòní, tí ẹ bá ń lọ sí Ṣòkòrì àbí Tòtòrò, ẹ máa rí ère wọn ní ìta Ìyálóde. Ìta Ìyálóde ló máa ń pe agbègbè yẹn. Ó wà láàrin ìta Ẹ̀kọ́ mọ́ Òkè Ṣòkòrì mọ́ Akínolúgbadé. Ẹ máa rí ère Màmá Efunronye Tinubu níbẹ̀. Tẹ́ bá dé ìlú Èkó náà ní Tinubu Square, orúkọ Màmá Efunronye ìyẹn Tinubu yẹn ló fi sọ ibẹ̀ yẹn ní Tinubu Square. Kò sí àjọṣepọ̀ kan àbí ohun tó so Màmá Efunronye Tinubu pọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè tí òní tó ń jẹ́ Bọ́lá Ahmed Tinubu. Kò sí àsopọ̀ kankan láàrin àwọn méjèèjì, ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀rọ̀. Mo lérò wípé ẹ gbádùn ìtàn tí mo kà fún yín láti nínú ìgbésí ayé Màmá Efunronye Tinubu. Tí ẹ bá fẹ́ kí a tún máa ka irú àwọn ìtàn yìí jáde fún yín, ẹ lè kàn sí wa ní orí YouTube, ẹ send wa ní message, àtẹ̀jíṣẹ́ oríṣiríṣi, a máa dá yín lóhùn. Ibi tẹ́ bá dẹ̀ mọ̀ pé ó yẹ ká túbọ̀ ṣiṣẹ́ lé lórí, a ó ṣiṣẹ́ lé lórí ẹ̀. Ẹ bá wa subscribe, kẹ́ like, kẹ́ dẹ̀ share content yìí fún àwọn èèyàn tí yín. Orúkọ mi ò yí padà, èmi ni Kìlání Bàṣírù Ọmọ́tóyọ̀sí. Ẹ ṣé gan.